akọni lọ́rọ̀ bọmọ ìyá ẹni kì í jáyé olùfẹ́ ọba jẹ́ ifá má ṣe jáyé wà ọba jẹ́ ọmọ pollution ọmọ kó jábẹbẹ ti jẹ ẹlẹ́sìn lẹ́nu ifá níbo mo ti mọ̀ wọn àwé ifá mo mọ̀ ẹ́ lókè ìwíṣẹ́ ọ̀la nílé aládó ifá mo mọ̀ ẹ́ nídìínà ifá mo mọ̀ ẹ́ nílé alágbẹ̀dẹ nìwọ̀yà níbi tó ti ń rọgbá ìgbìngbìn tọrọ àrùn dàrún tọrọ palẹ̀ dejò dàrún mi làdá àgbọn mi rè fún bàbá ń lọ gbé epo níyàwó epo ló mú jẹ ẹgún ìṣìràhùn tọmọ epo mi àbí obi atọ́lá obi asùngbàdà epo ló bí ẹ̀dùn lọ́wọ́ èpè epo ló bí ẹ̀dùn àbèsùn kòkòrò lọ́rùn epo ló bí ẹ̀dùn àbèsùn kòkòrò lẹ́sẹ̀ ara yín lè tàbí ò lè èṣù ọ̀dára ara tàwa lè koko bí ọ̀tá èṣù ara yín á lè koko báyìí ẹ̀yìn ráàlú. ọṣẹ ìtura wá gbèrú títì ọ̀rọ̀ mi lajà tó lè lè ní ìlú àmì sí ìtàn tẹkùn lẹ́bẹ̀ẹ́ kan lẹ́bẹ̀ẹ́ tuntun tó lè ti sẹ́ra ní alábòjúmọ́ tó máa má kẹ̀kẹ́ ìlú ẹ̀kọ́ olókùnrin agbèdúfà gbé ẹni kágbèdú bọ́ níbi òní kágbèdú màrú ibi òní báyìí ní màrú ẹ̀ gbọ́dọ̀ tó àlùkò tó fàlùkò wọn kálẹ̀ kò rúbọ ńlá tó fi tún sọmọ kò ní fi ṣe rí ara tó fi tẹ́mọ̀ ní fi ṣe rí èmi àdéṣe gbẹ̀rẹ̀ wáṣẹ́ kọ́ nígbà wàtà lọ́nà gbangba dáfọ̀ ṣẹ́ máa fò kọ́ ìyẹn ọ̀ṣẹ̀ ń gbẹ́bọ̀ ń rọ̀nù. ìgbàlẹ̀ oníjẹ ìgbà àsọ̀gbè ìgbàlẹ̀ oníjẹ ìgbàlẹ̀ oníjẹ ìgbà àsọ̀gbè ìgbàlẹ̀ oníjẹ ìgbàlẹ̀ oníjẹ ìgbà àsọ̀gbè. eji ogbe eji mogbe mo ogbe nìkan kan ajá ńlá ló jẹ ẹgan la ló sọ ọmọ náà gbókò ọmọ náà gbọ́dọ̀ ọmọ náà sì ti bẹ̀rẹ̀ káfíńdà pẹ̀lú ọmọ ẹlòmíràn ọmọ ẹni ló yẹ dáfẹ́dì ṣàrà àkókò wọn máa ń gbé lóde pàápàá ikú àṣẹ níbi ìjẹ mọ ṣe ni mọ àrùn àṣẹ níbi ìjẹ mọ ikú àrùn ẹjọ fún àṣẹ yìí mọ ọgbọnà fẹ bọnà àgbà ọyọ tó ọyọ sí ilé ìfafẹ dùn nígbà dúró bọ ní kò ní má mú bọ òní má mú bọ òní má mú filẹ ìwé ẹwọ mi ìwò dáfẹ léwu má tẹ ọmọ alẹ ìdúró ya wọn ní kó rúbọ wọn ní ibi àṣẹlẹ fún wọn ìdí méjì kúlíkúlí wọn sọ lórí ọ̀tá rẹ wọn wá sí pọ̀rọ̀pọ̀rọ̀ odò láfọ ọrùn nílà àbálàṣọkọ ìbànújẹ́ kí ló bá ń lé bànújẹ́ lọ èso ọ̀dára bá ń lé bànújẹ́ lọ onírọ̀ bànújẹ́ ó lóṣù méjì ejúróró lómùròsù dáfọ̀ fún ìyàbára gbọ́n mi wọn ní kí bàbá kalẹ̀ ẹ̀kọ́ ní ṣíṣe jẹ́ ikú má fún mi ṣẹ̀ mú lọ ikú má fún mi ṣẹ̀ mú lọ o ejúróró lómùròsù ejúróró ó ṣe ejúróró lómùròsù ikú má fún mi ṣẹ̀ mú lọ o ejúróró nígbà àwọn ẹjọ́ fà fi ẹlẹ̀ ìbọnà fẹ́ bọ́nà dà wọn ní méjì ọ̀rọ̀ mi làyà kílẹ̀ dé ní ìwà tó kún dẹ̀ ikú ní fagbárí ṣe lé kẹlẹ̀mbẹ ní mọ́nà fún rẹ̀ dodo ọlọ́bọ̀nbọ̀n èlùjù nífọ̀ ọ́dàgbẹ̀ dídọ̀ ọlọ́fun tí ń dún kúrúkúrú gbúgbú láfọ̀ gàràrà nílà gbàgbà fún ilé Elédùmarè ọ̀gàràrà ìwọláwó ilé Elédùmarè ọ̀gàràrà àwòtẹ̀ náà o kó o túnra rẹ̀ tẹ̀ ọ̀gàràrà ìwọláwó ilé Elédùmarè bó obìnrin jù ní pápá kó má ṣe fà nílùú. ọ̀gàràrà ìwọláwó ilé Elédùmarè ọ̀gàràrà. bó bá rí igi tó kẹtọ́ kó o má ṣe gùn wò. ọ̀gàràrà ìwọláwó ilé Elédùmarè. bọ́nà fẹ́ bọ́nà dà. àwọn oníṣògbé wá gbé títì ètò kórè gèdè ẹ̀bà kórè gèdè òdúró ọmọdéwọdó ìbẹ̀rẹ̀ ọmọ ọlọ́fọ́lọ́ adágúnbọ̀nbọ̀ bọ̀bọ̀ ìṣímọ̀lọ́kọ́ bọ̀bọ̀ ìṣímọ̀lọ́ ikú gba tirẹ̀ máa lọ o. ọ̀wẹ́rán aṣọ́gbè. gba tirẹ̀ máa lọ. ọ̀wẹ́rán aṣọ́gbè. gbọ́dọ̀ bọ́nà fẹ́ bọ́nà dà. ọ̀ṣẹ́ tura wá gbé títì egun dábèdè afákàlà máa jẹ́ ló jẹ́ afákàlà ti lọ́pọ̀lọpọ̀ fárí máa fárùngbọ̀ máa fárí dáfọ̀ ńlá ẹgbẹ́ra ti ń bàjá láéláé mo níyàn mo lọ́bẹ̀. ẹ bọra gòdè rí ń bàjá ẹ bọra. bọ́nà fẹ́ bọ́nà dà. ọ̀ṣẹ́ tura wá gbogbo fẹ́ àgbọn àgbèjọ pàpẹ́rẹ́ sọ méjì ebi dáfẹ́ yóò ti ṣe yọ̀hún ọ̀wọ̀njọ́ yé kó pàbídà kó ọ̀wọ̀n apàbídà sọ méjì rẹ ẹ̀bọ́n náà fín ẹ̀bọ́n náà dà ọ̀bàrà yẹ kó wá gbé òtítì ayẹyẹ kó yẹn dáfọ́ lógbò ológun ńlọsàwọn fọlọkùn oníkọlẹkùn ló bá kọdún kéye tù onílé olókun àtò bọjú àtò wẹkàsì olókun ló bọ ṣe tutù onílé olókun ó tó bọjú tó wẹkàsì olókun di ńlá ó dé èèyàn pàtàkì ló bá ní kọlọ bá ń kọ lógbò wa oníkìlọ orúkọ olùfàjọ sí lọbàrà yẹkú ni ọbàrà yẹkú ni ẹ onílé òun dẹ̀ ti kún ọ̀nà òun dẹ̀ ti gbà ó ní bó ṣe kó máa ní fowó ló dẹ̀ ti rí bẹ́ẹ̀ wọn á ti sọkọ oúnjẹ nígbà kí mọ̀ndọ́bàrà yẹkú mọ̀ndọ́bàrà yẹkú ayẹyẹ kú yẹ mọ̀ndọ́bàrà yẹkú. mọ̀ndọ́bàrà yẹkú mọ̀ndọ́bàrà yẹkú ayẹyẹ kú yẹ mọ̀ndọ́bàrà yẹkú. ọ̀ṣẹ̀ tó lọ́wọ́ fún wa gbé títì ọlọ́run làjà pé lédè nìyẹn láti fi lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ìtọ́jú lọ́wọ́ tuntun ọ̀ṣunṣu gbọ́dágbọ́dá àwọn onígbó alàgẹ̀mọ̀ tó gèlè bàtó gèlè wọn tó rí wí dáfẹ́ wúre là níṣàwó òde ìjẹ́
ọ̀ṣà àwúrè là àwúrè àpèfọ́ ají náà kọ́ àwúrè là ìjẹ̀bú ọ̀ṣà àwúrè là ẹ̀bọ́n náà fẹ́ bọ́n ọ̀ṣà ìtura o wá àjẹbá gbọ́ra àjẹbá tó kọ́ra ikú àgbọ̀n àrùn àgbọ̀n ẹja àgbọ̀n fàgbọ̀n ṣèrà àgbọ̀n agbẹ̀rẹ̀ kú agbẹ̀rẹ̀ àrùn agbẹ̀rẹ̀ ẹjọ́ agbẹ̀rẹ̀ fún ẹ̀bẹ̀fẹ̀ náà àjẹ́ ojú òdì lọ́ta lẹ́gbẹ̀lẹ́gbẹ̀rẹ̀ àwọn onídìí òdìlẹ̀ tó bá rúkú tó rà yìí òdì lọ́ta òdì ìbádìí kọ́ tó bàbá wọn kò fọ́rọ̀ wàdà ọjà lé wọn lórí màá fẹ́ jẹ màá ṣe jẹ ní kẹ́bọ̀ mọ́dà kó gbọ́ lọ tó ẹ bá fẹ́ mọ́dà. Yes. So at this point, if you have an animal, if I say we should kill it, pour the blood on it, if it is foul, or then after that, we call Okonokosa. Okonokosa o, eléyìí, akébẹ́kọ̀ọ́ mọ̀ ògùn, ó pa ọgọ́ méjì ojú, ní ọbẹ̀ ṣẹlẹ̀ yà kàn. Pàkúlẹ̀ ní méjì, ó kọ̀ sábẹ́, lákòó mẹ́fàlá, sọmọlẹ́jà ro, ẹlẹ́mìgbìdé, ọba ìgbèjì, ọjọ́mọ́nìṣà, ẹgbẹ̀fà, èmọ́dípàmù, ìwọ́dípàmù, àbájẹ́tìmù, àbáyédùn ní bàbá ọ̀pẹ̀ mùdìrẹ̀ mú kó o má yìí mínú rẹ̀ gan kí wọ́n nù. Kókò ayé tó ń fa kókò ayé náà kó má jà mọ́ ọ lọ́wọ́. Wèrè ló lè jà, gbangba lọ́dẹ àpọ̀nà, adáfàṣà, ìṣàlọ́sọ́kò fẹ́ jẹ, oníkórúbọ, wọlé àbí orúbọ wọ́yẹ̀ bèrè sí tọ́. Inú ẹdun ọlọ́ṣùgbọ́n ẹran kú, ọmọkè gbangba lọ́dẹ àpọ̀nà o. Gbangba lọ́dẹ àpọ̀nà o. Ó dòní wèrè oró lè jà, gbangba lọ́dẹ àpọ̀nà o. Gbangba lọ́dẹ àpọ̀nà o, gbangba lọ́dẹ àpọ̀nà o. Ó dòní wèrè oró lè jà. Okonokosa wá. Okonokosa wá ìṣòro kọ́ do like this 3 times. Ẹ̀mìrán lọ fún rẹ̀ ní ìjọba ọmọ mi rẹ̀ àbí inú ẹni ní ìjọba nílọ tí kì í gbàtọ́ bàbá gàtí àmà gbọlẹ̀ tó bá gbọlẹ̀ má dẹ̀ tó máa sọ ẹ̀bọ̀ tó máa fi ní fẹ́kọ́ tó máa fi ìṣòro ìgbà lọ́dà tó máa dà ṣáàdà ní ṣáàjẹ́ ọlọ́ba iwájú tó lówó ẹ̀yìn ilẹ̀ tó jùbọ̀ nù ìbùnú àpẹtẹ bí àtọ̀kẹ́rẹ́ tó bá máa sájẹ́lẹ̀ kò jẹ́ òjìlá jìlá ṣe méjìlá ṣe tọ́